torí ò lára ọgbà Jésù mú bá òun dẹ̀ lé olùgbàlà ẹ̀ráyé. Bẹ́ẹ̀lì sọ̀gan nínú ìwé Sáàmù wí òbínú ọ̀nìyàn ó yá gbé ògo Ọlọ́run ó yá gbéga. Òun ni wọn kì í ra ibi hàn ṣe o ọmú Jésù Kristi nínú Jòhánù orí 18 ẹsẹ̀ 40 ó rí dé òkòríta kan Pọ́ńtù Pílátù kì í ṣe gómìnà Jùdíà kèrò kún wájú ààfin rẹ̀ ó dákun jáde sí hàn wí gẹ́gẹ́ bí àṣàrin lọ́dọọdún wọ́n gbọ́dọ̀ tú ọ̀daràn kan tú sílẹ̀ gẹ́gẹ́ bí àṣàrin. Lónìí o mo mọ́ni méjì jáde ọ̀nìkan ọlọ́ṣà gbólógbó jàǹdùkú ẹ̀hànnà à ń pè ní Bárábà ọlọ́ni àkọ́kọ́. Ọ̀nìkejì òun ni Jésù Kristi kì í pè àbí kò pera rẹ̀ lé ọba ìyàn Júù. Pọ́ńtù Pílátù ó ti ṣàyẹ̀wò ó ti ṣe kété ọkọ yẹ ké ṣe ó ti rí i pé Jésù ni ẹ̀yẹ lọ́nìkan ń dá lẹ́jọ́ ṣùgbọ́n torí òṣè kìíyan Júù kan ti gbógun òṣè kan ti ṣòṣèlú orílẹ̀-èdè ràn ní Pọ́ńtù Pílátù mọ̀ pé inú ogun rẹ̀ Ọlọ́run ti mọ́ra ọya rẹ̀ Ọlọ́run ti kìlọ̀ kó kẹ́mọ lọ nínú ìdájọ́ kẹ́mọ lọ nínú ọkùnrin olódodo ni. Jésù Kristi ẹ̀dẹ̀ṣẹ̀ ẹ̀yọkàn ṣùgbọ́n ẹ̀rá ibi hàn mọ̀ọ́mọ̀ ni a fẹ́ kàn mọ́ àgbélébú mo kàn rè bá débẹ̀ lóògbà kò rí wí ó fẹ́ lo àǹfààní nìwí lẹ́rẹ̀ kan lọ́dún ó gbọ́dọ̀ yọ̀ǹda ọ̀daràn kan kẹ́ lọ asúlé rẹ̀ lé àlàáfíà òun lè ti pọ́n bí ewé o ìgbà kan láǹfààní kò yẹ kẹ́ kọ̀ láti dá lẹ́jọ́ ṣe ṣùgbọ́n ọ̀rẹ́ fẹ́ yá ṣètọ́jú ayé wa Jésù rí ṣé òun ni kò dá sílẹ̀ ògbẹ́lẹ̀ náà ń dákun fọhùn ohun ìṣọ̀kan ohun kan pariwo kìkìtì rán kélé rẹ̀ kan ṣó ìṣọ̀ ni èyí o ó ní àkórí ọ̀rọ̀ mi tòní kó bá a dáni sílẹ̀ kó bá fẹ́ dá 100 ènìyàn sílẹ̀ gan ọ̀ní Jésù ọba yẹn Júù kan yínmú sí àsí lọ́ra ìrákọ̀ àdásílẹ̀ òun ní àkórí ọ̀rọ̀ mi òní ní jẹ́ ìṣọ̀ ni èyí ẹ̀ṣọ́ ni èyí kàfẹ́ kọ́ dá sílẹ̀ nínú ọkàn rẹ̀ ó fẹ́ mọ́gbọ́n dá Jésù sílẹ̀ ni ṣùgbọ́n ọkọ̀ ẹ̀ṣọ́ ni èyí ẹ̀ṣọ́ ni èyí bóyá ọwọ́ náà Ọlọ́run bá wí lónìí o torí èdè tẹ̀rẹ̀ náà lè yí nínú ọkàn rẹ̀ lójoojúmọ́ ẹ̀ṣọ́ ni èyí olùmúrẹ̀ kó bá kàn ṣẹ̀sìn àrùn gbà kó kàn ṣẹ̀sìn kó ń dá sílẹ̀ fún ara wọn ọyọ̀ gbọ́ kó ta sílẹ̀ kí irú òun ẹ̀yà bọ́ ọyọ̀ mi màrìò méjì kí èso papọ̀ kí ewé òun ní Ọlọ́run láyé òun títí kò á mú kú àwọn àgbẹ̀sìn àjèjì àìsàn òyìnbó òun ní ọ̀rọ̀ Jésù ṣe bóyá bàánà lówó náà ti wí o wọ́n kọ olùgbàlà wọ́n kọ ni kò kú kò múra rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n kọ ọ̀nà kan ṣoṣo kì í Bíbélì wí nínú Róòmù nínú ìṣe àpọ́stélì orí 4 ẹsẹ̀ 12 wí ẹ̀mẹ̀ sọ̀rọ̀ kan múrin lábẹ́ ọ̀run kan mú kó ní o nípa yìí kan yọ̀ mú gbanilà àyàfi orúkọ Jésù Kristi wọ́n kọ́ ni kọ́ yóò gbà ọ́ là níjọ́ ìṣòro wọ́n kọ́ ni kọ́ jẹ́ pé lójúkojú bá lọ àkojú rẹ̀ níjọ́ ìdájọ́ àrìbè lọ́rẹ̀ kì í ṣe ọ́ mo mú gbàlà mo mú lọ mo rere ọ̀fẹ́ mo mú lọ mo ṣìnà ìjọba ọ̀run sílẹ̀ gbaragada lówájú rẹ̀ mo kó ronú padà torí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ kéèrè ṣe ọkọ̀ òun náà lọ́pọ̀lọpọ̀ ti wí ká lónìí o àyà ìṣọ́ ni èyí ká gbà mí là àyà ìṣọ́ ni èyí ká gbà mí là ajá kó wá ògbàlà àwa aká níbi kẹ́ ẹ sọnà ibi kan ti tàn ẹ́ jẹ àyà àwọ̀ ẹ̀ṣẹ̀ kò hàn àyà àṣùṣẹ́ kò hàn àyà àṣẹ òrúbọ kò hàn
ibi kan ti tàn ẹ́ jẹ, ibẹ̀ náà yà ẹ́ sí. Àákọ Jésù, àákọ Jésù. Ṣé ìwọ náà kọ Jésù? Ṣé ìwọ kọ ògbàlà rẹ̀? Ṣé ìwọ kọ òkú àtàjíǹde àti òrúbọ rẹ̀ lórí igi àgbélébú àtẹkọ́kọ́ sun torí tẹ̀rẹ̀ kọ́ mọ̀ bá ṣègbé? Ṣé ìwọ kọ mímọ̀ọ́mọ̀ jọ ara rẹ̀ kọ mẹ́mí ara rẹ̀ lélẹ̀ kẹ́ẹ̀bá yọ kù nínú ẹ̀ṣẹ̀ rẹ̀? Ìwé ẹ̀ṣọ́ ni èyí, ìwé ẹ̀ṣọ́ ọdún èyí, ìwé ẹ̀ṣọ́ ọjọ́ òní, ìjọ kan sọ rẹ̀ amáyé rẹ̀ kù Jésù Kristi. Bíbélì ayọ̀ ẹ lọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan kò ronúpìwàdà kan kọrúkọ rẹ̀ sínú ìwé oyè. Mo rọ̀ ọ́ ní o, mọ̀ bọ́ ń kọ Jésù Kristi. Mọ̀ darapọ̀ mọ́ èèyàn ní ubi kàn ń kẹ̀gàn Jésù Kristi. Kàn dẹ̀ yá mọ̀ wí èyí òrèyìn wí ọ̀nì ká sílẹ̀kùn ìjọba Ọlọ́run kan léyìn ayéran léyìn ni. Òjó lorúkọ mi, ọmọ àbálábí tán. Kọ́lọ́run bá móríire ọ̀fẹ́ kọ́, mo ṣì lò. Gba Jésù lónìí o gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. Ire o.